ọwọ́ ti tẹ̀ wọ́n. Èyí ni àkójọpọ̀ ìròyìn láti tẹlifíṣàn Alóore fún ọmọ Yorùbá. Ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn ẹ̀ṣọ́ agbófinró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú àwọn ọkùnrin méjì kan tí orúkọ wọn ń jẹ́ Adéọlá Matthew ẹni ọdún mẹ́tàdínláàdọ́ta 47 àti Rasheed Ọmọnìyí ẹni ọdún méjìdínláàdọ́ta 48 lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ àti níní ohun ìjà olóró lọ́nà tí ò bófin mu. Lágbègbè Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn gan ni ọwọ́ pálábá wọn ti ségi. Wọ́n ti àwọn ẹni afurasí lásìkò iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá láti ẹ̀ka Ifọ̀ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 9 oṣù karùn-ún ọdún yìí ní nǹkan bíi aago 6 ààbọ̀ òwúrọ̀. Gẹ́gẹ́ bí ohun tí DSP Olúṣèyí Babáṣèyí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe sọ ní ọ̀gá ọlọ́pàá ẹ̀ka Ifọ̀ CSP Kamorudeen Ọlábísí ló darí iṣẹ́ náà lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn nípa iṣẹ́ ìbàjẹ́ tí ó ń lọ ní ibùdó kan ní ọ̀nà Ìbògùn ní agbègbè Nitel nílùú Ifọ̀. Nínú ìwádìí àwọn ọlọ́pàá ni wọ́n ti rí ìbọn ìbílẹ̀ kan tí wọ́n fi pamọ́ sínú ilé náà. Ìwádìí sì fi hàn wípé ọ̀kan lára àwọn ẹni afurasí ló pèsè ìbọn náà kí wọ́n tó mú àwọn méjèèjì. Wọ́n ti mú ohun ìjà náà pamọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí. Wọn yóò sì gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn ní SCID eléwé ẹran Abẹ́òkúta fún ìwádìí síwájú àti ìgbẹ́jọ́. Kọmíṣánná fún àjọ ọlọ́pàá CP Bọ̀dé Ọ̀jájúni tí ó bọ̀ kí àwọn agbèfọ́ba náà fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ó sì fi dá àwọn aráàlú lójú wípé àwọn ti ṣetán láti gbógun ti ìwà ọ̀daràn ní gbogbo ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni ọwọ́ àwọn agbófinró ilẹ̀ India ti tẹ ọmọbìnrin ọmọ Nàìjíríà kan àti awakọ̀ tẹ́kisì rẹ̀ lẹ́yìn tí wọ́n ní wọ́n rí egbògi olóró heroin tó wọ kìlógíráàmù 3.6 nílùú Tantaran. Gẹ́gẹ́ bí ìròyìn India Times ṣe sọ, wọ́n ní ọjọ́ Àìkú ni wọ́n mú àwọn ẹni afurasí ní Tantaran lẹ́yìn tí wọ́n tà wọ́n lólobó. Ọ̀gá ọlọ́pàá ìlú Tantaran Sọrọ Lamba pípé àwọn ọlọ́pàá dènà táksì kan nítòsí Goindwa. Wọ́n sì mú obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bella, ẹni tó wá láti ìpínlẹ̀ Delta ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tí ó ń gbé ní ìlú Delhi lásìkò yìí, pẹ̀lú awakọ̀ tẹ́kisì náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Dalip Kumar. Nígbà tí wọ́n ń tú ọkọ̀ náà ni wọ́n ṣalábàápàdé 3.6 kg heroin, ẹ̀rọ alágbèéká kan àti 1,500 Indian rupees. Gẹ́gẹ́ bí Lamba ṣe sọ, wọ́n ní afurasí yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ yìí. Wọ́n fura pé ó ti pẹ́ tó ti máa ń ṣètò bí egbògi heroin ṣe ń wọlé láti ààlà Indian àti Pakistan fún títà ní Punjab, Delhi àtàwọn ìpínlẹ̀ mìíràn. Ọ̀gá ọlọ́pàá náà ni amú ẹni afurasí lásìkò ìgbà tí wọ́n ń fi ẹ̀sùn egbògi olóró kan àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè India. Ní oṣù karùn-ún ọdún 2026, wọ́n mú ọmọ Nàìjíríà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Toshukwu Afami fún ẹ̀sùn pé ó ń fi blood pressure machine gbé oògùn olóró cocaine pamọ́. Nígbà tí wọ́n tún mú àwọn ọmọ Nàìjíríà méjì mìíràn ní oṣù kan náà fún ẹ̀sùn egbògi olóró ní oṣù kẹrin ọdún 2026. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, àjọ EFCC ti kéde wípé àwọn wá mínísítà kan tẹ́lẹ̀ rí arábìnrin Sadiya Farouk lórí ẹ̀sùn ìkówójẹ, jìbìtì àti ẹ̀sùn ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ tí owó náà sì jẹ́ $1.3 million. Gẹ́gẹ́ bí àjọ EFCC ṣe sọ, wọ́n ní arábìnrin ní 50 ọdún tó wá láti ìlú Zamfara ti dẹni tí wọ́n wá gidigidi. Bẹ́ẹ̀ àdírẹ́sì rẹ̀ tí wọ́n ti rí gbẹ̀yìn ní EN008 Opo River off Agolo Street, Maitama, Abuja. Àjọ EFCC ti wá rọ àwọn aráàlú láti mọ ṣọdẹ rẹ̀ kí wọ́n sì kàn sáwọn níbikíbi tí wọ́n bá ti kófìrí rẹ̀. Ẹnikẹ́ni tó bá ní àlàyé tó wúlò nípa ibi tí ó lè wà kó ṣe dáadáa láti kàn sí àwọn iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ìbàdàn, Ọ̀yọ́, Sokoto, Maiduguri, Benin, Makurdi, Kaduna, Ìlọrin, Enugu, Kano, Èkó, Gombe, Port Harcourt tàbí Abuja. Arábìnrin Sadiya Farouk ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìrànwọ́, ìṣàkóso àti ìdàgbàsókè àwùjọ lábẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari láti ọdún 2019 títí di 2023. Ní oṣù kẹrin ọdún 2026, Economic and Financial Crimes Commission ìyẹn EFCC gba ìwé àṣẹ láti mú Farouk àti akọ̀wé àgbà kan nínú mínísítà náà Bashir Nura Alkali nítorí ẹ̀sùn jìbìtì tí owó ẹ̀ jẹ́ $1.3 million àti $746,600,000 naira. Adájọ́ ilé-ẹjọ́ Jude Nwongbose fọwọ́ sí ìwé àṣẹ ìmúni náà ní ọjọ́ 16 oṣù kẹrin lẹ́yìn tí àwọn afurasí méjèèjì kọ̀ láti farahàn nílé ẹjọ́. Bí ìròyìn ọ̀hún ti ṣe lulẹ̀ làwọn tí abala gbẹ́nu sí ọjọ́ kó tutù. Ìyẹn abala àríwísí. Lẹ́nìkan bá ní wọ́n ń wá kiri bíi pé wọn ò mọbi tó wà. Ní ẹlòmíì bá ní ó ṣeéṣe kó jẹ́ pé ó ti yọ rẹ̀ kúrò lára wọn. Ní ẹlòmíì bá tún ní kí wọ́n wò dáadáa ó jẹ́ ju iye tí wọ́n ló jẹ yẹn lọ. Lẹ́nìkan bá tún ní ó jẹ́ darapọ̀ mọ́ àwọn APC àìjẹ́bẹ̀ ẹ̀wọ̀n ló ń lọ. Lẹ́nìkan bá ní ó jọ pé Ọbalọ́jà general ló ń ṣiṣẹ́ lọ́wọ́ kí gbogbo wa lọ ní sùúrù. Kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga University of California, Los Angeles pẹ̀lú Sadiya Toyin Lawal Foundation àti ilé ìjọsìn Tabernacle Worship and Prayer Ministry láti ìlú California lórí bí ètò ìlera yóò ṣe gbópọn sí ní gbogbo ilẹ̀ Ìbàdàn. Ọba Ládọjà kéde èyí ní ọjọ́ Ajé nígbà tó gba Toyin Lawal àtàwọn aṣojú àwọn àjọ mẹ́ta yìí lálejò ní ààfin tó wà ní Òkè Àrẹ̀mọ. Kábíyèsí ní ọ̀rọ̀ ìlera àwọn èèyàn mi ló jẹ mí lógún jùlọ. Mi ò sì ní sinmi títí ètò ìgbé ayé ìrọ̀rùn yóò fi fìdí mọ́lẹ̀ fún gbogbo àwọn olùgbé ìlú olókìkí yìí nítorí pé ìlera lọ́rọ̀. Kábíyèsí tẹ̀síwájú wípé òun ti ṣe ètò ìpàdé láàrin àwọn àlejò ọ̀hún àti àwọn ọ̀gá elétò ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́ State Primary Health Care Board lábẹ́ àkóso akọ̀wé àgbà àwọn ọmọ ìdènà Látúnjẹ láti rí pé àjọṣepọ̀ yìí fẹsẹ̀ múlẹ̀ gidigidi. Ṣáájú àkókò yìí olórí ẹgbẹ́ àwọn àlejò náà Tóyìn Lawal ṣe àlàyé wípé èrò àwọn ni láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Olúbàdàn lórí bí ìrànlọ́wọ́ ètò ìlera yóò ṣe dé àwọn ilé ìwòsàn ìjọba ìbílẹ̀ àti àwọn ilé ìwòsàn ńláńlá. Ó tẹ̀síwájú wípé wọ́n ti ṣetán láti kówó gidi kalẹ̀ àti láti pèsè àwọn irinṣẹ́ ìgbàlódé fún àwọn ilé ìwòsàn wa. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí Sẹ́nitọ́ Remi Tinubu ló sọ̀rọ̀ kan òun bẹ́ẹ̀ lọ̀rọ̀ òun ti ń da orí íńtánẹ́ẹ̀tì rúgùdù níbi tó ti sọ pé sáà tóun lò nílé ìgbìmọ̀ aṣòfin àgbà
àti irúfẹ́ ìdarí tó ń lọ lọ́wọ́ báyìí yàtọ̀ síra wọn dáadáa. Sẹ́nitọ́ Remi Tinubu ló sọ pé ìgbà tóun àtàwọn akẹgbẹ́ òun wà nílé ìgbìmọ̀ asòfin àgbà àwọn àsìkò gidi nìyẹn o tí kò ṣeé fi wé ohun tó ń bá ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí náà làwọn èèyàn rí o ní abala comment section ìyẹn agbọn àríwísí bá dàrú. Wọ́n ní a jẹ́ pé sẹ́nitọ̀ tẹ́lẹ̀ yìí pàápàá mọ̀ pé àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́ yìí gbẹ̀wò dání ni wọ́n o kò sí iṣẹ́ kan tó níláárí tí wọ́n ń ṣe níbẹ̀ ju yes have it lọ. Níbi ayẹyẹ kan tó wáyé ní Minna nípínlẹ̀ Niger ni ìyàwó ààrẹ sẹ́nitọ̀ Remi ti ṣàlàyé bí àsìkò tó ń wà ní ipò sẹ́nitọ̀ nípínlẹ̀ Èkó ṣe rí. Ó ní nígbà yẹn ò ní àfiwé rárá o bẹ́ẹ̀ ló gbé oríyìn fáwọn akẹgbẹ́ rẹ̀ nígbà náà tí wọ́n ń ṣiṣẹ́ ní ọ́fíìsì ààrẹ báyìí bíi mínísítà fún ààbò oúnjẹ àti ọ̀gbìn sẹ́nitọ̀ Abdullahi Sabi, mínísítà fún ètò ìròyìn àti òye Alhaji Muhammad Malagi àti mínísítà fún ètò ọrọ̀ ajé àti okòwò sẹ́nitọ̀ John Enoch. Bó tilẹ̀ jẹ́ pé láti ọdún 2015 sí ọdún 2023 ni Olúrẹ̀mí fi wà nípò sẹ́nitọ̀ nípínlẹ̀ Èkó kò sọ̀rọ̀ tó pọ̀ nípa iṣẹ́ rẹ̀ nígbà yẹn síbẹ̀ ó fojú hàn dáadáa wípé nǹkan ti yàtọ̀ gan nílé ìgbìmọ̀ asòfin ìsín títìgbà náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Olúrẹ̀mí sọ̀rọ̀ yìí làwọn èèyàn tó wà lórí ìjòkó ti bẹ̀rẹ̀ sí kùn láàrin ara wọn. Ọ̀kan lára àwọn àlejò tó jẹ́ olùkọ́ ní fásitì Federal University of Technology Minna, Dr. Edmond Nwagbo fèsì sí ọ̀rọ̀ Olúrẹ̀mí pé níṣe ni aya rẹ̀ ń ṣe àfiwé àsìkò yìí sí ìsìn. Ó ní bí Olúrẹ̀mí ṣe sọ̀rọ̀ nípa iṣẹ́ takuntakun tó ń ṣe nílé ìgbìmọ̀ asòfin ìgbà yẹn yàtọ̀ sí awẹ́wà táwọn tìsín ń ṣe yìí tí wọ́n pè ní democracy. Nwagbo fi kún pé iṣẹ́ àwọn sẹ́nitọ̀ ní láti máa mójútó iṣẹ́ àwọn òṣìṣẹ́ ààrẹ ìyẹn executive ṣùgbọ́n nísìnyí gbogbo nǹkan tí ọ́fíìsì ààrẹ bá ti gbé wá síwájú àwọn sẹ́nitọ̀ ni wọ́n ń gbà sọ́wọ́ tẹsẹ̀ eléyìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Láfikún, olùdarí Nigeria Open Society for Good Governance arábìnrin Maureen Mamman sọ pé òótọ́ ọ̀rọ̀ ni nǹkan tí Olúrẹ̀mí sọ nípa iṣẹ́ àwọn sẹ́nitọ̀. Ó ní níṣe ni àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin lásìkò yìí ń dá sí nǹkan tí ó kàn wọ́n tí wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ lọ máa rán nǹkan míì àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìmọ̀ràn ara ẹni nìkan ni wọ́n bá dé ipò sẹ́nitọ̀ o kì í ṣe torí ìfẹ́ àwọn aráàlú bí wọ́n ṣe ń sọ kiri. Bẹ́ẹ̀ àìṣiṣẹ́ wọn bó ṣe yẹ tó ló mú gbogbo ọ̀dọ́ ìlú jápa tán láì wẹ̀yìn wò. Ṣùgbọ́n ta ló lè dá wọn lẹ́bi nígbà tó jẹ́ pé olè jìbìtì àsowó ìlú kùmọ̀kùmọ̀ làwọn tí wọ́n wà lókè tí nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn aráàlú ò kàn wọ́n rárá kí wọ́n sáà ti máa kówó ní tiwọn. Báwo ni àwọn ọ̀dọ́ ò ṣe ní jápa? Bákan náà ni ètò ààbò ṣe forí sánpọ́n síbẹ̀ kò sí àtúnṣe kankan léyìí tó jẹ́ pé níṣe ni wọ́n tún dáríjìn àwọn jàǹdùkú báńdíìtì tọ́wọ́ tẹ̀. Àwọn tó yẹ kí wọ́n wà lákọlò ìjọba ni wọ́n gbà síṣẹ́ wípé wọ́n ti yí padà. Maureen ní àwọn sẹ́nitọ̀ yìí ò mú orí èèyàn wú rárá o débi pé èèyàn ó gbé oríyìn fún wọn àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti dé ọ́fíìsì EFCC àti ICPC rí fún ẹ̀ṣẹ̀ kan tàbí òmíràn tó ní ṣe pẹ̀lú owó ìlú. Fún ìdí èyí ta ni káwọn èèyàn sá lọ bá fún ìrànlọ́wọ́. Lákòótán ọ̀rọ̀ ìsítí ni sẹ́nitọ̀ Olúrẹ̀mí àti àwọn èèyàn yìí sọ sí àwọn sẹ́nitọ̀ ilé ìgbìmọ̀ asòfin ẹni tó bá wù ú kó mú un lò tàbí kó kọtí ikún sí i. Ẹ máa yáṣẹ́ o.